ẹ̀yin èèyàn ẹ jọ̀ọ́ ẹ lísì sí voice òòṣà yìí kí n tó sọ nǹkan tí mo fẹ́ sọ lé ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí wọ́n sọ náà mò ń ti bọ̀. ń ṣe èrè pírẹsidẹ́ǹtì kọ́ lọ́kàn ó yẹ kẹ́ ẹ pé gbogbo Yorùbá jọ ni pé níbi tí bàtà ti ń ta yín lẹ́sẹ̀ ẹ ṣàlàyé kẹ wá lídìí wa bọ́ta káwá béèrè fẹ́tọ̀ wa ẹ wá lè fẹ́ ṣe pírẹsidẹ́ǹtì. ẹ lè ṣe ẹ ní ṣe campaign mo promise mo fọlọ́ ń búra á pa yín kó tó dijọ́ campaign ní ẹ kù ni mo fọlọ́ ń búra fún yín kò sẹ́ni tí yóò ṣe campaign gbogbo yóò fìlú lẹ̀ ni. ṣe bẹ́ẹ̀ campaign tẹ́sẹ̀ yìí àwọn náà ẹ̀ lẹ́sà pè ká tẹ̀lé yín á yìnbọn sí yín látẹ̀yìn ni gbogbo ìyàtọ̀ fẹ́ jẹ́ yín kò lè pé 2 weeks tàbá pínsìn ẹ̀yin náà lè máa ṣe gbogbo ẹ̀ ẹ wá tún ní ká mọ̀ bọ̀ ká tó wá mọ̀ ṣe campaign fún yẹn ṣe president ẹ̀ ń sì èrè ni gbogbo campaign tẹ́ bá ṣe ẹ sáfi mọ nínú yàrá ọ̀dọ̀ yín àtàwọn ìyàwó yín tẹ́ bá bọ̀ gbòòrò àbàyín jà sógbó ẹ̀wọ̀n Yorùbá tẹ́ jẹ́ tèmi àtẹni tí ò jẹ́ tèmi kọ́ fa etí ẹ̀ kó gbọ́ ẹ lọ ṣe oògùn a máa tún rálì yẹn ṣe a máa sẹ́ndì àwọn ọmọ kọ̀ọ̀kan tí wọ́n ní oògùn gidi lọ́wọ́ kan mọ̀ ṣe bẹ́ẹ̀ ṣe ṣe fún yín ẹ lọ ṣe oògùn dáadáa. mo rò gbogbo ara ti gbọ́ fídíò yìí ò ń ṣe fídíò tó ṣẹ̀ṣẹ̀ jáde síta. This video was before election 2023 nígbà tí àwárí ewu tó ń bọ̀ nílẹ̀ Yorùbá tí a rí pé àwọn èèyàn wa wọ́n ti sùn tẹ́tẹ́lẹ̀ n tó ń bọ̀ yìí ṣá máa lè dúró gbé báyìí ṣára wá gbé iṣẹ́ mi wá gbé tí àwọn bàbá mi Májàsọ́lá olóyè Sunday Ìgbòho ń gbà yẹn olóyè Májà ò bomi sẹ́nu kó tó sọ ọ́ kò dẹ̀ ṣe pé ó gbẹ́nu pamọ́ sí kọ̀rọ̀ gbangba ta ló ti sọ kí lẹ wá ń sunkún fún Adétọ̀nà Múyìwá àbíkílò ló ń jẹ́ ọmọ Gani Àdàmú ṣé fídíò ṣìkù tó fẹ́ wú síta tó bá wá fídíò tó kù síta manipulator yìí ò lè ṣiṣẹ́ inú yìí ò kì í dùn sí nǹkan rí ẹ ní problem ẹ ní ìṣòro ayé yìí kì í ṣe ènìyàn ó ti bẹ̀rẹ̀ tipẹ́ ó dáa o Májàsọ́lá sọ bẹ́ẹ̀ o ńgbà tó dẹ̀ sọ bẹ́ẹ̀ tán gbogbo wa lájọ wà ńbẹ̀ gbogbo alájọ bú gbogbo ìjọba kò sẹ́ni táwọn òbú abọ́ba abújòyè kò sẹ́ni tá àbùtán kò sẹ́ni tá sọ̀rọ̀ sí lérí bó ṣe ń ká wa lára Májàsọ́lá sọ bẹ́ẹ̀ lóòótọ́ nínú ìkara bí ilẹ̀ Yorùbá ṣe rí nínú ìtara bí ẹ̀mí àwọn èèyàn ṣe ń bọ́ lójijì tán ká wọn mọ́kò tán ká wọn mọ́nà tí wọn ò lólùrànlọ́wọ́ tí wọn ò lólùgbèjà tí wọ́n níjọba tíjọba gan tí ò gbéra sọ kò sẹ́nikẹ́ni tó lè ràn wá lọ́wọ́ akígbekígbe Gani àwọn èèyàn pé Gani kọ tí ọ̀gbọ́n yìí nígbà tí ò lówó nú ìyẹn kọ́ ni that is not the bone of contention here. Okay, kí ni reason tẹ́yìn ọmọ Gani Àdàmú tún fi lọ upload picture yìí tẹ́ lọ upload photo yìí wá nítorí pé ẹ rí wípé àjọṣepọ̀ tó dán mọ́rán ó ti wà láàrin bàbá mi Májàsọ́lá olóyè Májàsọ́lá Ìgbòho Òòṣà ààrẹ Oòduà káfàtà worldwide ẹni tí òdùmọ̀nú kó lọ forí ńlá transformer bá sọ ohun tó ṣe yín ká mọ ògùn tá a lò sí ara ń ta yín ìlara ti ba ayé yín jẹ́ ìlara ló jẹ yín tí ò jẹ ẹ níyì ìlara ó hàn lára yín ó hàn lójú yín ó hàn ní gbogbo ṣe yín ní ṣe ní jẹ́ kẹ́ni tó fẹ́ ṣe ó ṣe kí ni kókó yín kí ni 2D yín kí ni kókó yín gan kí ni láríjà yín gan kí ni ìwúrí yín kí ni ìwúrí ẹlẹ́wọ̀n yín tó fagbó sọ́wọ́ ẹ wà lẹ́yà ẹ̀yà ẹ wà ní fọnáfọṣù ẹ̀rí ṣumú wá látoko ẹ kàn wà ṣá ẹ kàn wà bí aláìsí ẹ ti ya wèrè orí yín ti dàrú ìlara máa báyé yín jẹ́ ni ṣẹlẹ́lẹ̀ tẹ̀ ń wò yìí he has come to stay o bẹ́ẹ̀ ni olóyè Májàsọ́lá ti gbìyànjú ìwọ tó bá sọ pé orí ìgúnnu ò dáa orí ìgúnnu kò dáa á bẹ́tà kẹ́yìn náà gbé àkàbà báyìí kẹ́ẹ̀gùn tó bá easy ẹ̀yin náà ẹ̀ run am
if it's easy run am run am kẹ́ mọ̀ nǹkan tí májà fojú finá láàrin 5 years ẹ̀yin ọ̀dẹ̀ òpònú amúmimùràwé aláìnílàákàyè amukun mẹ́kọ ọ̀dẹ̀ tí ìbá ṣe pé inú yín pò inú yín bu wọ́n ń pààyàn Kwara wọ́n ń pààyàn káàkiri ilẹ̀ Yorùbá ara wítẹ̀ wá kágbádó òsì sọ́rùn ẹlẹ́yìn ajé olókun ẹ máa bá wọn bọ ajé olókun tí wọ́n rán ẹ ń ṣẹ́ tó lórí ìsà aládó wọ́n rán ẹ ń ṣe ìwọ́jẹ́ gẹ́gẹ́ bí olórí aláwo tó máa bá bọ Ifá bọ olókun kiri èyí tó yẹ kẹ́ ẹ mójútó wọ́n ń pààyàn Kwara ibẹ̀ ló yẹ kẹ́ ẹ ti flex mọ́sù yín ká ti mọ̀ pé atátó iyọ̀ ọdún kẹ́ ẹ lọ bẹ̀ kẹ́ ẹ sọ pé no kẹ́ ẹ dúró tán kẹ́ ẹ fèsì ogun kẹ́ ẹ wá wò bóyá ìjọba wá sọ pé kí ló dé tẹ́ ẹ lọ fèsì terrorist ẹ̀yin olórí burúkú aláìní làákàyè àwa rí Sunday Ìgbòho ọmọ ọlọ́mọ gbogbo dúkìá ó ti bàjẹ́ gbogbo nǹkan ní ẹ̀ ó ti bàjẹ́ owó gbogbo àkáǹtì bíi mẹ́rìnlá lé tówó gidi sùn sínú ẹ̀ owó tó ń dẹ́rù bòṣì tí wọ́n wádìí ẹ̀ pé àbó fraud ẹ̀ ni àbó jí kó ni àbó jẹ fraud àbó ṣe nǹkan kan ni wọ́n rí nǹkan kan tí wọ́n lè sọ pé ní tí wọ́n tàṣe owó yẹn mọ́ tán lè tàgé owó yẹn mọ́ lélẹ̀ gbogbo ẹ̀ wà clean wọ́n wá gbẹ́sẹ̀ lé Buhari wá gbẹ́sẹ̀ lé títí tó fi kú ó tún lé ọmọ Jàsọ́lá ó lé sẹ́yìn odi nítorí pé wọ́n mọ̀ pé tó lòun máa ṣe yẹn nǹkan tó lè ṣe ni torí pé kán lè rí ìbò 2023 àti kí wọ́n dì yìí kí wọ́n lè rí dì wọ́n dì pàápàá wọ́n conspire wọ́n fọwọ́sowọ́pọ̀ wọ́n lè sẹ́yìn odi àmàdúpẹ́ tí wọ́n bá wa lé sọ́nà ọ̀run tí báyé náà bá wa lé pamọ́ sí nígbà ní ọ̀pọ̀lọpọ̀ gbàǹgbà mi ibi tẹ́yìn ò ní làákàyè sí nìyẹn Ọlọ́run máa fìyàn pamọ́ nítorí ewu tí àwọn ewu yẹn ó sì kọjá lọ tí gbogbo tó yẹ kó ṣẹlẹ̀ síyàn akọjá tọ́lọ́run wá túyàn lẹ̀ àwa rí wẹ́rẹ́ ó jọ yín lójú àbí ó ṣọ́ọ̀kì yín bákan nígbà tẹ́ dédé rí tí Ìgbòho dédé padà tí Tinubu lòun rìlíìsì ẹ̀ mo mọ̀ pé ńjọ́ yẹn tẹ́ ẹ gbọ́ pé wọ́n rìlíìsì Ìgbòho nínú káàmpù yín ẹ lè sùn mọ́jú ńjọ́ náà ìbànújẹ́ máa gorí ẹ̀mí yín ni ẹ lè róorun sùn Ọlọ́run àfi tẹ́ ẹ bá fẹ́ sọ síta ló kù ẹ̀yin olórí burúkú aládànwò gbogbo wàhálà tó wà nílẹ̀ lọ́tún lósì ẹ rí yẹn upload ẹ rí yẹn analysis ẹ rí yẹn sọ̀rọ̀ lé lórí Ìgbòho lẹ́ ń ṣọ́ káàkiri Májàsọ́lá máa báṣẹ́ rẹ̀ lọ Ìgbòho òòṣà máa báṣẹ́ rẹ̀ lọ iṣẹ́ rẹ̀ máa ń tẹ́ wa lọ́rùn Májàsọ́lá máa báṣẹ́ rẹ̀ lọ Ìgbòho òòṣà máa báṣẹ́ rẹ̀ lọ iṣẹ́ rẹ̀ máa ń tẹ́ wa lọ́rùn Ìgbòho òòṣà máa báṣẹ́ rẹ̀ lọ ànábì tiwa nìyẹn a ti máa sọ fún yín tipẹ́tipẹ́ Jésù táwa mọ̀ lélẹ̀ tó bá jẹ́ Mọ̀ọ́mọ́dù wà láyé tí Ìgbòho wà láyé Mọ̀ọ́mọ́dù ò lè rọ́wọ́ mú o Ìgbòho làwa ó tẹ̀lé o tẹ́ gbọ́ tó bá pé Jésù náà wá lásìkò yìí tí Ìgbòho náà dúró báyìí Ìgbòho la máa tẹ̀lé o àwọn ò ní tẹ̀lé nǹkan kan o sòtọ́ ẹ bá fi ń rí báyìí ànábì tiwa rè Jésù wa rè Ọlọ́run nìkan ló ju gbogbo wa lọ òun nìkan ló ju Ìgbòho lọ lẹ́yìn Ọlọ́run wa tá a sìn tó dá wa sáyé Ìgbòho number 2 bẹ́ẹ̀ ni ẹni tí ò bá dùn mọ́ nínú yín ẹ lọ họ́ọ̀gì transformer tàbí kẹ́ ẹ lọ kú ẹ lọ pokùnso ẹ lọ para yín kẹ́ lọ forí kẹ́ lọ sẹ́rí mọ́gi ṣé wàá rí bàbá Tinubu ọmọ lódò rẹ àwa náà la bú àwa náà la sọ̀rọ̀ sí àwa náà látù gbé gẹ̀gẹ̀ torí tiwa lélẹ̀ tíá àwọn ọmọ làwọn ti sora wọn pọ̀ ẹ̀yin olórí burúkú aládànwò ẹ expect Ìgbòho kó dé àbí kó tún wá máa bú aláàánú ẹ mọ̀ pé lóore wa ń Tinubu aláàánú tiwa ni ó ṣe wá lóore ẹni tó bá sì ṣe wá lóore àwọn ò ní fibi sólóore à ń ṣàfibi sólóore bí mo ṣe sọ láà ń ṣàfibi sólóore bàbá Tinubu ṣe wá lóore òun ló gba Ìgbòho síta òun ló fún wa ní Ìgbòho ńgbà títí táwọn ọmọ Fúlàní dènà nù Buhari tó lé Ìgbòho kúrò nílùú bàbá Tinubu kọ́ ló wà lórí oyè ṣùgbọ́n bàbá Tinubu jẹ́wọ́ fún wa wípé ọmọ ọkọ lòun ò sọ ọmọ àlè kò fà wá lọ́yẹ̀ kò fà Ìgbòho lé ọlọ́pàá lọ́pọ̀ ẹ̀ lọ mú kẹ́ lọ rán lọ sí Sókótó kọ́ lọ tì mọ́ prison ebi ń tẹ̀yìn expect ni pé kán ní kí Tinubu ní kán lọ mú kán lọ páàdì ẹ̀yin olórí burúkú ọmọ ẹ̀yìn gàlì ẹ má bẹ̀rẹ̀ drama orí burúkú this is not the time for the drama I don't have time for your drama
the insecurity ní kẹ́ ẹ mójútó iṣẹ́ tẹ́ ẹ gbà nù tẹ́ ẹ bá mọ̀ pé fẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ tẹ́ ẹ bá dẹ̀ ṣiṣẹ́ fi sẹ́lẹ̀ fáwọn ẹlòmíín wọ́n á ṣe é bọ́kọ̀ọ̀kan ò lè jìyàn ẹgbẹgbẹ̀rún à lọ ṣé erélè ògo lè ti tàn ògo tó tàn ni kò ṣe dọwọ́ bò ẹ máa gba kámú ni o ẹ máa padà gbà fọ́lọ́run ni o tẹ́ ẹ bá gbà fọ́lọ́run wàhálà yín nìyẹn o ṣẹ́rí májà tẹ̀ ń wò yìí ọlọ́run ló gbé wá fún wa irú wọn ò pé méjì ẹ̀ẹ̀kan báyìí la máa ń rírú wọn a dẹ̀ ti rí a ti grab ẹ̀ a ti mú a ti so papá mọ́ra báyìí kò sẹ́ni tó máa gbà lọ́wọ́ wa ẹ̀ bá bàjẹ́ ẹ̀ bá sọ gbogbo ohun tó wù yìí wàhálà àti yín nìyẹn Ìgbòho ṣà owó bàbá dámì májàsọ́lá kò pọ̀ létí yín akọni oòdùà káfàtà worldwide olórí gbogbo akọni ààrẹ general ọ̀gá general tọ̀ kí ló ń ṣe yín ó lè má tóbi lójú yín ẹ lè rò pé kí lè léyìí kí ló tó kò tó nǹkan lójú yín àwọn ó jù bẹ́ẹ̀ lọ lọ́dọ̀ tiwa ẹ bá wa fi sílẹ̀ gbogbo àwọn bàbá wa tá a bú wọ́n ti dáríjì wá kí wà ń tiyín olókùn òṣòfú abídògún òkè pẹ̀ kí wà ń wàhálà tiyín kí ló dé orí ọ̀rọ̀ lọ́rọ̀ lóbi kúlé kí ló dé fẹ́ kú lórí ọ̀rọ̀ wa ẹ bá wà la bọ́ àwọn bàbá wa ẹ bá àwọn bàbá wa ní abú wọn àìsàn ìtú dáríjì wá kí ló dé bẹ́ẹ̀ náà lè ṣe máa lọ gbé fọ́tò mi tí májà ti sọ̀rọ̀ tó ti táwọn blọ́gà olórí burúkú tó ti gé ńgbà yẹn sí bàbá mi onírìṣà májà onírìṣà oní ọ̀fífẹ́ ẹ lọ dé kílípù yẹn náà wá ẹ wà máa ní ẹ ń bú ọba abújòyè kò sẹ́ńtà àbú nítorí bó ṣe ń ká wa lára kò sẹ́ńtà sọ̀rọ̀ sí tùmọ̀ wa náà la tún praise àwọn bàbá wa lẹ́yìn náà kí wàá ní ti yín bẹ̀ kí ti yín àwọn bàbá wa sì rè níjọ́ tí Ìgbòho ṣá lọ sí pálásì Ọọ̀ni of Ifẹ̀ mo mọ̀ pé nù yàrá tẹ́ ti ń wo CCTV kámẹ́rà yín jọ náà ẹ fẹ́ lè kú pé ọmọ yìí tún ti gba yìí ń bì gbogbo ọjọ́ tí májà bá ti ń gba yìí báyìí ìbànújẹ́ ni ti yín jọ náà ẹ láyọ̀ ẹ ní dùnnú kí ló dé ẹ jẹ́ gbà fọ́lọ́run Ọlọ́run ló gbé májà wá ẹ gbà fọ́lọ́run o alákàrà ọ̀dẹ̀lẹ̀ ní kẹ́nìkejì má dì àwọn ò dá sí yín àádọ́dọ̀ yín àtà sí yín kí ló dé tẹ̀yìn wá ń gbé tẹlifọ́tò ọ̀gá yín lórí péjì tèmi dọ́yà ẹ lọ́wọ́ gbogbo ọmọ Yorùbá nation fọ́tò ọ̀gá yín wò lẹ́rí tá a sọ̀rọ̀ sí tàbá lọ gbé àṣìṣe ẹ̀ wá àbí ká lọ máa gbé ọ̀rọ̀ táwọn èèyàn ti sọ tán ti fi báyé ẹ̀ jẹ́ ká lọ máa gbé wá sórí social media ṣé ẹ rí wa ká ṣe bẹ́ẹ̀ ni àmọ́ ẹ̀ lè dá dúró inferiority complex ló ń dà yín láàmú ẹ̀ lè dá dúró ẹ máa ń ní yín lára tẹ́ bá ti rí tógo yẹn jáde ìbànújẹ́ máa ń ba yín ni ẹ jẹ́ gbà fọ́lọ́run káyé yín mọ́ tó bàjẹ́ tán bóyá àwa náà lè ṣàánú yín ràlẹ̀ tó bá kù ń bẹ̀ ká gbọ́n fún yín pé kẹ́yìn náà kẹ́ ẹ gbà fẹ́ ẹrùn jẹ ẹ̀yin lẹ̀ ń ṣáájú olókun Sunday ò bá yín ṣáájú olókun ẹ̀yin lẹ̀ ń lọ ń bọ fákiri Sunday ò tẹ̀lé yín lọ́bi tẹ́ ẹ gbọ́pàá lọ tẹ́ ẹ ń kó wáìtì tẹ́ ẹ ń ká gbádá kiri ṣé ẹ rágbádá lọ́rùn Sunday kò máa ṣe yẹriyẹri kiri májàsọ́lá ò ráyè awágùn ò ní táìmù nǹkan tá a wà focus lé lórí ni bí ilẹ̀ wa ṣe máa ní ààbò tí ẹ̀mí àwọn ìran wa ò ní máa sọnù tí wọn ò ní gba ilẹ̀ wa lọ́wọ́ wa táwa stand for nìyẹn gbogbo nǹkan tó bá wù tẹ́yìn stand for tẹ́fẹ́ gain wàhálà tí yín nìyẹn àmọ́ ń pa ẹ̀ so ẹ má máa kó wèrè wá ọ̀rọ̀ tó ti sọ láti bí ọlọ́rọ̀ tán lọ́gbọ́n bá sọ ẹnu aṣèrè náà ti ń gbọ́ ọ̀rọ̀ tí Samaja ti sọ more than 7-8 years ago yẹlẹ lọ gbé wá ẹ wá tún gbé wá láti wá máa fi máa manipulate àwọn èèyàn lórí social media ẹ ti yàwé orí ti dàrú ẹ wo ẹ tí rí nǹkan kan Ọ̀yọ́ mandate we shall stand a máa dúró sórí mandate bàbá báyìí gbogbo wa la máa jọ dúró sórí mandate bàbá wa Tinubu nígbà tá a bá dúró síbẹ̀ tọ́rùn bá wọ mandate àwọn nọ́tánà àti Ìgbò wọn ní ṣe kankan ju pé kán ju gbogbo mandate lẹ̀ fún bàbá lọ torí pé a fi àwọn kan lẹ̀ kàn dá dúró sórí mandate bàbá òun náà fi rò pa àwọn rọ́wọ́ mú tí gbogbo wa náà bá jókòó sórí mandate yẹn ọrùn máa wọ gbogbo wọn ni tí rí nǹkan kan o Sunday ọmọ Adéyẹmọ bàbá àti náwó bàbá sókè ó yá ẹ lọ para yín Sunday dẹ̀ sọ ń bì báyìí pé tẹ́ ẹ bá tó bẹ́ẹ̀ tẹ́ ẹ bá mọ̀ pa àbá jáde tẹ́ ẹ bá lè dá wa mú ẹ jáde ó yá ẹ jẹ́ ìfilẹ̀ kẹgbọ́n. tó bá lè dá wa mú jáde wá mo mọ̀ pé gbogbo nǹkan tó ní yín lára tẹ́ ẹ rí náà ní ẹ fẹ́ kí Sunday Igboho kan kẹ́nìkan kan ti associate mọ́
bí kẹ́ ẹ ṣáà máa gbọ́ pé láburú ṣẹlẹ̀ sọmọkùnrin yẹn ni nǹkan kan burúkú ò dẹ̀ ní ṣẹlẹ̀ sí ẹ̀yin lẹ́mọ èrò tẹ́ ẹ lọ fi gbé fídíò eléyìí jáde kò jẹ́ wá ẹ ṣe míì ẹ wá nǹkan míì ṣe eré ṣòṣì bí ẹran aṣẹ́wó wọ́n ń jà lọ́tún wọ́n ń jà lòsì ọpẹ́ ayé àbí kó bọ́ sórí pépà kó máa janu bí ìtanu kó máa janu bí àjàkàrà àbáyá ẹlẹ́wàá fẹnu wú géètì àti fẹnu wú ẹbẹ́lá fẹnu gba nation àti fẹnu gbà if it's easy let Gani run am nǹkan tí Sunday Igboho fara rọ́ láàrin 5 years ẹ jẹ́ kí Gani run ẹ̀ wò ẹ jẹ́ kó run ẹ̀ ẹ yé pariwo democracy tí gbogbo wa jà ní 1993 tá a gbà láyé gbà Abíọ́lá Ìgbò gbogbo wa lájọ jà hooligans lẹ́ ń ṣe kiri nígbà àwọn Ọbásanjọ́ ṣe tán kò ṣe kókó yín sí gadurúmù ẹ kó ṣì lọ láyé ìbò kìíní kan ṣáwa jẹ́ bébì ní how old ni Gani is just 51 years ṣé èjì kan lòun àti Sunday Igboho 1 year ló gbà lọ́wọ́ Igboho ṣé kí wàá ní kókó kílẹ̀ ń bú kí lórí burúkú tẹ wá ń bá kiri ẹ ṣòṣì mọ níwọ̀n ẹ yé wá fún mi ẹ yé wá fún wa mọ́ tẹ́ ẹ̀ bá ti wá fún wa ẹ pé anybody pa yín tì ní àmọ́ each time tẹ́ bá ti rí pé Sunday jáde báyìí táwọn èèyàn bẹ̀rẹ̀ sí láìkẹ́ ẹ̀ tàbí tí nǹkan kan gidi ń jáde sọ́mọ yẹn tọkùnrin yẹn ń ṣe dáadáa ìgbà yẹn ara máa ní yín ìbànújẹ́ máa gorí ẹ̀mí yín ẹ wá tí ì rí nǹkan kan o tó bá yẹ pé ìdùnnú ti Sunday Igboho ní ìbànújẹ́ yín ìbànújẹ́ yín máa pọ̀ sí ni o torí pé ìdùnnú máa ṣubú láyọ̀ lójoojúmọ́ fáwa ni o tó bá yẹ pé kẹ́ ẹ rí kínú ẹ̀ máa dùn kí gbogbo wa máa yọ̀ mọ́ kí gbogbo ayé máa yọ̀ mọ́ báyìí ló bá ń bẹ̀ yín nínú jẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní o torí pé Sunday Igboho gbogbo Yorùbá ló mọ rírì ẹ̀ a mọ pàtàkì ọmọkùnrin inú ayé wa ń bí àwọn ò mọ bó àmọ́ àtó kọ sẹ́yìn lọ́dọ̀ tí bọ̀ lọ́dọ̀ tí wa kò sí kódà kó o sọ ní ìsìnkú ní Sunday ṣẹ̀ṣẹ̀ bá ya rẹ̀ sùn tán ni ìyẹn ò ní kórìíra ẹ̀ nítorí láìkì ẹ̀ ní kí nìyẹn ẹ gbé ìdílé fún kí nìyẹn ẹ gọrẹ ẹ̀ fún èsì tí máa fún ẹ nìyẹn kó o lè mọ̀ bí tí ìfẹ́ táwa ní sí máa jà kì í ṣe ìfẹ́ pé bóyá ìfẹ́ káfowó ra ni kò lówó tó fẹ́ fi rà wá kò rà wá a nífẹ̀ẹ́ natural love ní ẹ kó ṣì dànù ọmọdé ẹ mọ yìí bàbá Tinubu for 2031 ẹ tó yòdùnmọ̀ kó kú